ikú ni mímí kì í sàrò èmi ni ikú tí ń pa kú jẹ èmi ni ikú tí kú pàtì ẹni tí mo tẹ̀ kí mo tẹ̀. ó tẹ oyo. èyí tí mo tẹ̀ kí mo tẹ̀. ó tọ́ bàrà. ọ̀tá tí mo tẹ̀ kí mo tẹ̀. ó tọ́ bàlù fọ̀. wọ́n tẹ́ ọba lù fún. bẹ́ẹ̀ni. ta ló wá kọ́kọ́ lu agogo dẹ tẹ̀mí kú. olùkókó bí kan ló kọ́kọ́ lu agogo dẹ fún wa. ẹ ló lù fánù. olùkókó bí kan náà ló tún lu agogo dẹ fún wa. ẹlẹ́kẹta rẹ̀ rèé tó o bá ti mọ̀ ọ́ tó o bá yìí. bí ṣe tọ́ nù. ta ló kọ́kọ́ dáfà ìsàlù ọ̀run. àjínú fíkí ló kọ́kọ́ dífá ìsàlù ọ̀run. àjínú fíkí. President òbí ẹlẹ́dàá ní sọ̀mọ́ mi sẹ́ èmi là bọ́ tí wàá yìí di èkú fọ́ọ̀gù tó dúró tí kọ́ra tí kọ́ra tọmọ kébí bá tẹ̀ àti ro tágbàlagbà bá tẹ̀ á fẹ́ jẹ ẹ̀wẹ̀ so yẹ wetin dey yarn you òun gangan ní kókó. bá mi ọmọ ọlọ́run ló ń tọ̀nà gbogbo fátìmọ̀ mú wá yìí gbogbo ẹ̀ ló valid. he talk say the thing valid. ṣé gbogbo nǹkan tó sọ fún ẹ pátápátá ló yẹ. ó yé mi. mọ́rìnì. déndé. ó ti ẹ̀ dá ó dá bí ló ṣe ń bí mi bọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ fẹ́ paná tẹ́ ń sara mi àmọ́ bí ló ṣe ń bí mi bọ̀ ìwọ gbọ́ mi yé nítorí mo mọ̀ pé tí ọmọ ìbá lọ mú àwọn bí ẹ̀já lè tún lé lẹ́nìí èmi àti wọ́n jọ jà pẹ́ ta ni kọ́mọ lè kí mi tó jẹ́ pé akẹ́rẹ́ bí nǹkan bẹ̀ olóòbí mọ́. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹnu rẹ sọ òjé ṣé nǹkan ò sí ẹ̀yin Dọ́lápọ̀ dákun dúró kí ló ṣẹlẹ̀ ṣé dédé ti gba ṣe tíṣàn lẹ́sìn ni. ẹ máa mú kọ pàdé wọn lójú ọ̀nà ọ̀rẹ́dẹ̀ dàbí ọ̀rọ̀ láàrin ṣé ọbú mi ṣe gbọ́ gbọ́ olórí burúkú làwọn tó ṣe àwọn wèrè tó ẹjọ́ ń gbẹ́lẹ́ tí wọ́n bí ọmọ wèrè. padà wá bí sọ ya wèrè mọ́ tilẹ̀ àwọn ló pè lórí ibú. aláwọn òbí ọmọ yìí mọ́mọ́ pé ẹjọ́ ń gbé ni. ṣé tí ojú rẹ bá tiẹ̀ wá fọ́ imú rẹ kò gbóòórùn pé ọmọ tẹ́yà bá bí ẹyá ni ó jọ lọ́mọ eléyìí ọmọ tèmi ní ìṣèwò tí signation ọmọ rí lílọ iwájú orí rẹ ni. àwọn ìgbà bẹ́ẹ̀.